Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà dé wà? Gbogbo lé ń kọ́. Àkí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Èyí tí a gbọ́ yìí, ó tún lágbára o. Ṣé rí ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi? Ó kàn máa ń jọ mí lójú ni. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo bí Kábíyèsí bí wọ́n ṣe ń gbìyànjú láti ṣe gbogbo nǹkan fún Queen Naomi láti lè múnú wọn dùn. Gbogbo ẹ̀ ni à ń gbọ́ lọ́tùn lósì torí gbogbo nǹkan tí wọ́n ń ṣe òun ni pé kí Queen Naomi ní fọkànbalẹ̀ ní inú ààfin. Bí a dẹ̀ ṣe gbọ́, wọ́n ní ibi tí Kábíyèsí ṣe fún Queen Naomi, wọ́n ní gbogbo nǹkan tí Queen Naomi fẹ́ pátápátá òun ni bàbá Wẹ̀rin ńlá ṣe. In fact gan, wọ́n ní Queen Naomi dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí. Wọ́n ní wọ́n dúpẹ́, wọ́n gbàdúrà fún Kábíyèsí wípé gbogbo nǹkan tí Kábíyèsí ń ṣe fáwọn, Ọlọ́run Elédùmarè ọba láàánú á fún wọn ní ayọ̀, á fún wọn ní ìdùnnú. Nítorí pé àwọn appreciate bàbá Wẹ̀rin ńlá. Wọ́n ní àǹtí wa, ìkan nínú wọn, wọ́n ní ó sọ̀rọ̀ wípé kí ló dé tí Kábíyèsí tí wọ́n treat òun bí wọ́n ṣe treat òun yìí. Wípé ìgbà tí Kábíyèsí tí kò sí èèyàn kankan pẹ̀lú wọn tí Queen Naomi bínú kúrò nínú ààfin, wọ́n láwọn làwọn wà ń bẹ̀ fún Kábíyèsí. Wọ́n ní ìgbà tí Kábíyèsí ò lè mu omi, tí wọ́n lè jẹun, wọ́n láwọn làwọn wà ń bẹ̀ fún Kábíyèsí. Wọ́n ní kí wá lóde tó jẹ́ pé bàbá Wẹ̀rin ńlá wọ́n máa ba ọkàn àwọn jẹ́, wọ́n máa fi ojú àwọn gbolẹ̀ nínú ààfin. Ẹ̀yin náà gbọ́ nípa immunity tí a ti ń sọ látijọ́ yìí pé bàbá Wẹ̀rin ńlá fẹ́ gbà lọ́wọ́ àwọn sisi wa kọ̀ọ̀kan nínú ààfin. Èyí tó yẹ pé a gbọ́ wípé wọ́n ti sign, wọ́n ti bu ọwọ́ lù. So wọ́n ní few days to now, wọ́n ní wọ́n máa withdraw immunity lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí à ń gbọ́ òun ni wípé inú àwọn sisi wa gbogbo yìí ò dùn fún ìgbésẹ̀ èyí tí bàbá Wẹ̀rin ńlá gbé lórí pé wọ́n change gbogbo furniture yàrá wọn. Tí ẹ bá rántí pé lánàá mo mú gist kan wá bí bàbá Wẹ̀rin ńlá bí wọ́n ṣe ní wọ́n lọ ra furniture tuntun bedroom set sí inú yàrá wọn. Wọ́n ní ìkan nínú àwọn sisi wa yìí wípé ó ní òun gbọ́ nígbà tí Queen Naomi sọ fún Kábíyèsí pé òun ò lè sùn orí ibùsùn yẹn nítorí pé ó máa fún un ní memory. Wọ́n ní so nítorí ẹ̀ ni Kábíyèsí fi lọ ń pààrọ̀ gbogbo nǹkan tó wà nínú ibùsùn yìí. A dẹ̀ tó gbọ́ wípé wọ́n ní wọn lè bá wọn share ibùsùn tuntun yìí. Wípé so yàrá yẹn àwọn àti Queen Naomi nìkan làwọn jọ máa sùn bẹ̀. So wọ́n ní yàrá kejì torí wọ́n ní 2 bedroom ní chamber Kábíyèsí. Wọ́n ní yàrá kejì ni àwọn sisi wa gbogbo ilé ní access láti máa wọ̀. Ṣùgbọ́n wọ́n ní inú wọn ò dùn sí ìgbésẹ̀ bàbá Wẹ̀rin ńlá. Bàbá Wẹ̀rin ńlá wọ́n ti sọ wípé àwọn àti Queen Naomi nìkan làwọn jọ máa share ibùsùn àwọn tí Queen Naomi máa sùn sí. Wọ́n ní ṣùgbọ́n yàrá kejì ibùsùn tó wà ńbẹ̀ àwọn sisi wa gbogbo wọ́n lè máa lò síbẹ̀ ní ìgbàkígbà tí wọ́n bá fẹ́ wá sí inú chamber àwọn. Ọ̀rọ̀ yìí ó gba omijé lójú àwọn àǹtí wa gbogbo. Èyí tá a tún wá ń gbọ́, wọ́n ní ìkan nínú àwọn sisi wa yìí, wọ́n ní òde tó lọ, wọ́n láre ò balẹ̀. Wọ́n ní ẹ̀mẹwàá ló ń dinú mú. Kí ló ṣẹlẹ̀? Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn nǹkan kan wà tí òun nìkan ń rí tí àwọn ẹlòmíì ò rí. Wọ́n láwọn nǹkan tó dẹ̀ ń rí wọ́n náà pọ̀ gan-an nínú ilé ẹ̀. Wọ́n lòun nìkan ló ń rí. Wọ́n ní torí ìgbà tí wọ́n jálẹ̀kùn wọlé,
wọ́n ní àwọn tí wọ́n jálẹ̀kùn ní àwọn ò rí nǹkan kan, wọ́n lò nìkan ló ń rí nǹkan tó ń rí. Ẹ̀yin èèyàn lé, àfi k'Ọlọ́run máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa o. Àfi k'Ọlọ́run kó máa wà pẹ̀lú wa. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí ti ń sọ àti bàbá Parọ́pọ̀ wípé kí àwọn sisi wa gbogbo ẹ̀ jáwọ́ nínú ọ̀rọ̀ Queen Naomi. Wípé kí wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ Queen Naomi. Pé Queen Naomi ò ń ṣe ń tọ́ lè bájà. Queen Naomi ò ń ṣe ń tọ́ lè dojú ìjà kọ. Torí ìgbà tí ọ̀rọ̀ Queen Naomi yẹn ṣẹlẹ̀ tí wọ́n ní àǹtí wa kan nínú wọn ń bú Queen Naomi pé wọ́n jókòó sí Royal Mansion, wọ́n ń pàṣẹ, wọ́n fẹ́ máa control àfíà nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin. Wọ́n ní kábíyèsí wọ́n ọ̀nà wọn nígbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí. Pé bàbá Wéríńlá wọ́n sọ fún wọn pé tí wọn bá lọ tọwọ́ ọmọ wọn bọ aṣọ, wọn ní láìkí nǹkan tó máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ immunity náà ṣe ń sọ. Ó tó wá dé pé a gbọ́ pé Dr. Elizabeth ó ń sọ fún àǹtí wa pé ọjọ́ mélòó ló kù fún lẹ́ni kí kábíyèsí fi gba immunity, pé ọjọ́ mélòó ló kù fún nínú ààfin yẹn tó tún fẹ́ máa dá kún wàhálà èyí tó ti wà nílẹ̀. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy o. So wọ́n ní àǹtí wa tó wá rí gbogbo nǹkan tó ń rí, wọ́n ní láti pe àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní òye lórí ọ̀rọ̀ yìí. Wọ́n nítorí ìkan nínú àwọn àǹtí wa tó ń rí nǹkan tó ń rí yìí, wọ́n ní àwọn nǹkan yẹn, wọ́n ní wọ́n rí àpálá rẹ̀ nígbà tó yẹ pé wọ́n gé jẹ. Wọ́n náà rí àpálá rẹ̀ nígbà tó jẹ́ pé wọ́n gé jẹ. Ẹ rí pé ilé ayé yìí ó lágbára, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ọ̀rọ̀ tó wá lu sí bàbá Wéríńlá létí ò ní wípé ìgbà tó ń rí àwọn nǹkan tó ń rí, wọ́n ní ó pọn ọmọ ẹ̀ sẹ́yìn. Wọ́n ní ariwo àti ìjayà yìí ó fẹ́ lè jẹ́ kí ọmọ yẹn kó jábọ́ lẹ́yìn ẹ̀. Wọ́n ní ẹni tó wá ń bá tọ́jú ọmọ, wọ́n ní bẹ́ẹ̀ ni yẹn ṣe pariwo wípé kí ló dé, wípé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ẹni yẹn wá lọ sọ ọ̀rọ̀ yẹn fún bàbá Wéríńlá. Wọ́n ní tí àǹtí wa wọ inú ilé báyìí, wọ́n náà ṣá obìnrin yẹn ní ìfọ̀tí ni. Kọ̀tà gbọ́ allegedly nìyẹn o. Wọ́n dẹ̀ ní àgbàlagbà ní obìnrin yìí. Wọ́n ní ìgbà tí bàbá Wéríńlá tó gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní inú wọn ò dùn rárá sí àǹtí wa. Àwọn fámílì àǹtí wa wá láti bẹ bàbá Wéríńlá. Wọ́n bẹ̀rẹ̀ sí pariwo mọ́ àǹtí wa wípé kí ló dé tó ń jowú. Wọ́n ti kìlọ̀ fún ẹ lórí ọ̀rọ̀ Queen Naomi kó jáwọ́. Ṣé ẹ mọ̀ pé àǹtí wa èyí tó jẹ́ àgbà wọn, wọ́n bá àǹtí wa yìí sọ̀rọ̀ wípé kí ló dé tó jẹ́ pé kò fi Queen Naomi lọ́rùn sílẹ̀. Kí ló dé tó jẹ́ pé ó ń jealous Queen Naomi nítorí òde tó yẹ kí ó lọ tí àǹtí wa yìí tẹ̀lé bàbá Wéríńlá lọ. Wọ́n ní nǹkan tó fi ń sọ̀rọ̀ sí àǹtí wa àgbà yìí ni. Wọ́n láǹtí wa àgbà yìí dẹ̀ sọ fún wípé kò sí nǹkan tí ó lè ṣe láti fi yí ìfẹ́ kábíyèsí padà fún Queen Naomi. The best thing ni kó gbá kámú. Wípé torí ìgbà tí bàbá Wéríńlá ní ìdẹ̀ kò fẹ́ àwọn, ó fi wọ́n sílẹ̀ nítorí kò sí owó lọ́wọ́ bàbá Wéríńlá ń gbà yẹn lọ fẹ́ ẹni tó fẹ́. Wípé ní ìsìn tó padà wá, ṣó wá fi pé bàbá Wéríńlá wá fi ìfẹ́ wọn sílẹ̀ fún ẹni. Wípé kí ni àǹtí wa ń jà fún gan-an. Wípé torí kò yé òun rárá. Wọ́n ní àwọn fámílì wọn ń bẹ àǹtí wa pé kó jáwọ́ nínú owú jíjẹ, kó má fi orí Queen Naomi wé tiwọn. Wípé àwọn ti kìlọ̀ fún àǹtí wa pé ṣùgbọ́n àǹtí wò gbọ́. Torí wọ́n ní pé nǹkan tó sọ wọn jẹ yìí, wọ́n ní àwọn tó wá wò, wọ́n ní pé ọ̀rọ̀ yìí ó ta kókó kò yé wọn o. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ allegedly ni o. Wọ́n ní ìgbà tí àwọn fámílì wọn tán dé inú ààfin o, bí a ṣe ń sọ lọ o, ẹ̀yin èèyàn lé, wọ́n ní màmá wọn àti ẹ̀gbọ́n wọn, wọ́n náà sọ̀rọ̀ ilẹ̀kùn wípé kí náà ń jà fún. Wípé àwọn ti kìlọ̀ fún wọn kó jáwọ́ lórí ọ̀rọ̀ Queen Naomi. Wípé ṣùgbọ́n àǹtí wa yìí ò fẹ́ gbọ́. Wípé kí náà ń jà fún gangan náà. Wípé kì í ṣe pé bóyá
Queen Naomi gba nǹkan kan lọ́wọ́ ẹ̀, òun ló gba nǹkan lọ́wọ́ Queen Naomi. Ó tún wá ń bá Queen Naomi fi igagbága. Wọ́n ní ẹ̀gbọ́n wọn ọkùnrin wọn ló kọjú sí i pé kí ni wàhálà tó ń bá kiri, kí ni wàhálà. Wọ́n ní bí àǹtí wa ṣe pariwo pẹ̀lú ohùn rárá nìyẹn pé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan táwọn ń ṣe àwọn ò mọ̀ ṣe níwájú bàbá wèrè ńlá. Gbogbo nǹkan láyé Queen Naomi ni. Gbogbo nǹkan láyé Queen Naomi ni. Ipe àwọn yòókù nǹkan, wọ́n ní màmá wọn jágbe mọ́ wọn pé kí ló dé tó ń pariwo ipá àwọn yòókù nǹkan. Ìwọ ni kò sọ tara ẹ̀ torí ìwọ ló ń ja ìjà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó lè jàre kí ni ọmọbìnrin yìí ṣe fún ẹ. Wọ́n ní nǹkan tí màmá wọn sọ nìyẹn. Wọ́n ní ohun àǹtí wa ń gbọ̀n ni. Ẹ̀yin èèyàn lé lórí ìkíni. Lórí ìkíni. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wèrè ńlá. Bàbá wèrè ńlá fẹ́ yín out of bitterness ni. Nítorí kẹ́ ẹ má bàa lélẹ̀, wọ́n fẹ́ yín. Nítorí pé wọ́n ní conscience. Wọ́n mọ̀ wípé ẹ ti dàgbà. Táwọn bá dẹ̀ fi yín sílẹ̀, táwọn bá pàlè lóyún lórí ẹ lè má lọ́kọ. Wọ́n wá fẹ́ yín tó ẹ̀ wá fi wọ́n lọ́kàn balẹ̀, wọ́n á fa wàhálà nínú ààfin wọn. Kì í ṣe nǹkan tó kéré o, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní màmá wọn ní arábìnrin tó ń bá jà yìí kò kọjá yìí ẹ̀. Ó jókòó síbi tí ọkọ ẹ̀ fi sí ni. Kò wá bá yín, ó rìn lọ síwájú fún yín. Still yet gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ààfin ẹ̀ nísìnyí. Wàhálà lọ́tùn wàhálà lósì ni. Ẹ ti arákùnrin yìí, ẹ ti kábíyèsí, ẹ ti wọ́n tó wá dé pé wọ́n láwọn máa gba immunity lọ́wọ́ yín, ẹ̀ wá nísìnyí. Ẹ wá ń pariwo, ẹ̀ ń rojọ́ lójoojúmọ́. Kí ló dé? Kí lẹ tún fẹ́ kí kábíyèsí ṣe? Wọ́n ní màmá wọn bá wọn sòótọ́ ọ̀rọ̀, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ẹ̀gbọ́n wọn náà dẹ̀ bá àǹtí wa sòótọ́ ọ̀rọ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn, allegedly. Wọ́n ní àǹtí wọn, ó mú ọwọ́ wọn dání, ó bá wọn sòótọ́ ọ̀rọ̀ pé ṣé o fẹ́ parẹ́ lórí ọ̀rọ̀ Queen Naomi? Ipe ṣó bá má jẹ́ kí owú jíjẹ máa pa ẹ́. Torí arábìnrin yìí kò rí tí ẹ ro, ó jókòó jẹ́jẹ́ síbi tí ọkọ ẹ̀ fi sí ni. Ìwọ ló ń tójú bọ nǹkan tí ò yẹ kó tójú bọ kiri. Ẹ̀yin èèyàn lé, ṣe rí pé ilé ayé ìlágbára. Ogun ni Queen Naomi lọ dojúkọ ní ààfin. Ọlọ́run nìkan ni ọba tó gbé wọn borí. Tí ò bá ń ṣe ọlọ́run ọba, nǹkan tá à ń sọ kọ́ là bá máa sọ. Àwọn nǹkan míì wà gan tá a gbọ́ tá a lè sọ fún yín, ẹ̀yin èèyàn lé. Torí ẹ̀ ni bàbá wèrè ńlá fi ní kò sí nǹkan tó máa tẹ̀yìn jáde sẹ́. Àwọn máa dúró ti ìyàwó àwọn ni. Àwọn máa ja ìjà yìí débi tó yẹ káwọn jáde ni nítorí pé Queen Naomi wà innocent. Ẹ̀yin lẹ wá sínú ààfin lẹ wá gbọ́kọ̀ Queen Naomi. Queen Naomi kọ́ ló wá gbọ́kọ̀ yín. Queen Naomi ò dẹ̀ bá yín rojọ́, kò bá yín jà. Wọ́n jókòó ara wọn síbi tọ́kọ wọn fi wọ́n sí ni. Ṣùgbọ́n still yet gbogbo yín lẹ̀ ń bá Queen Naomi fa wàhálà. Ẹ wá wo nǹkan tá a tún wá ń gbọ́ nísìn. Àfi kí Ọlọ́run kó jẹ́ kí peace kó reign nínú ààfin bàbá wèrè ńlá o. Èèyàn lé, wọ́n ní àǹtí wá sọ̀rọ̀ gan o, ṣùgbọ́n tí máa ní kí n máa sọ gbogbo nǹkan tó ń sọ, a lè má parí gist yìí. So gbogbo nǹkan tó tọ́rọ̀ yìí dálé lórí òní owú jíjẹ. Torí wọ́n ní àǹtí wa ní kò sí nǹkan táwọn ṣe táwọn mọ̀ ṣe níwájú kábíyèsí. Wípé Queen Naomi ní gbogbo ìgbà. Bó ń yí síbí ọ̀rọ̀ Queen Naomi ni. Bó ń yí síbí ọ̀rọ̀ Queen Naomi ni. Ìfẹ́ ni. Ìfẹ́ tí Queen Naomi ní àti tí kábíyèsí wọ́n ní síra wọn kì í ṣe ìfẹ́ kékeré. Kò dẹ̀ sẹ́ni tó lè tú wọn ká. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé, màá tún wá continue nínú next gist. Ẹ fi ojú sọ́nà. Orúkọ mi ni Mashola, kò yí padà. Allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá torchlight sí o. Bàbá wèrè ńlá gbé inú ààfin. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí.
òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers àtẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Rate. Ọlọ́run Elédùmarè ẹ bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mọ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yìí ṣe o. Ṣẹ́rí prize giveaway tá a máa ṣe ní October yìí ó máa yàtọ̀. Èèyàn 5 péré la máa mú. Nítorí pé a fẹ́ impact nínú ayé èèyàn 5 yìí. Ẹ̀yin èèyàn lé ẹ máa comment o. Ẹ máa comment o. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.